kò bá wù mí tí Tinubu bá jáwọ́ nínú ìdíje ààrẹ lọ́dún 2027, bàbá Ahmed ló sọ bẹ́ẹ̀. Olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú tẹ́lẹ̀rí fún ààrẹ Bọ́lá Tinubu Hakeem Baba Ahmed ti ní kò yẹ kí Tinubu gbèrò láti gbé igbá ìbò lọ́dún 2027 pẹ̀lú bí ó ṣe kùnà láti wá ojútùú sáwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí ló ti ní lóòótọ́ ni Tinubu ti mú àníyàn rẹ̀ ṣẹ nípa dídi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ kò tí ì pitú kankan tí adarí rere máa ń ṣe nípò ìjọba. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ Tinubu ò tí ì fi ìtara kankan hàn lórí ipò tí orílẹ̀-èdè yìí wà báyìí. Ó sọ síwájú pé gbogbo ìrètí àwọn aráàlú ló ti já sófo báyìí pẹ̀lú bí ààrẹ Tinubu kò ṣe fakọyọ látìgbà tó ti dé orí àlééfà ìjọba. Tí irú èèyàn bẹ́ẹ̀ kò sì yẹ kó padà sọ́fíìsì lọ́dún 2027. Ó ní Tinubu tí gbogbo wa mọ̀ nígbà kan rí kọ́ ni Tinubu tó ń darí orílẹ̀-èdè yìí báyìí. Ó ní gbogbo nǹkan ni Tinubu fi yàtọ̀, bẹ́ẹ̀ ni Tinubu ìsinsìnyí ti gbọ̀jẹ̀gẹ́.